Destiny Boy ọmọdé olórin tó kú lẹ́ni ọdún 22 ohun tí a mọ̀ rèé. Òní ọjọ́ àìkú ọjọ́ 18 oṣù kínní ọdún 2026 ní gudugbẹ̀ mìíràn tún já lágbolé orin nígbà tí ìròyìn ikú ọ̀dọ́mọkùnrin olórin afrofuji kan Afeez Adésínà táwọn èèyàn mọ̀ sí Destiny Boy gbòde kan. Ní ti ọjọ́ orí, Destiny Boy kò ju ẹni ọdún 22 lọ bí àkọsílẹ̀ ṣe wí. Bákan náà ni ìròyìn sọ pé òun nìkan ṣoṣo náà ni ọmọ tí ìyá rẹ̀ bí. Bàbá rẹ̀ ló bí àwọn ọmọ mìíràn. Ọdún 2024 nínú oṣù kọkànlá ni olóògbé Destiny Boy náà di ọlọ́mọ láyé nígbà tí ọmọbìnrin tí wọ́n jọ ń fẹ́ra wọn bímọ fún un. Kódà nígbà tí yóò ní kí ọmọbìnrin náà fẹ́ òun gẹ́gẹ́ bí ọkọ rẹ̀ tòótọ́, òrùka dáyámọ́ǹdì ẹlẹ́gbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ni wọ́n lò fún un. Kí ni ohun tó ṣekú pa Destiny Boy gan-an? Lásìkò tí à ń kọ ìròyìn yìí, a kò lè fìdí ohun tó pa Destiny Boy múlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn ìròyìn kan kéde pé ilé babaláwo kan ni ọmọkùnrin náà kú sí. Bẹ́ẹ̀ ni àwọn kan sọ pé ó pọ̀ àwọn nǹkan lẹ́nu nígbà tó fẹ́ jáde láyé. Bákan náà ni àwọn nǹkan sọ pé ẹ̀jẹ̀ ló pọ̀ títí tó fi dágbére fáyé. Gẹ́gẹ́ bí gbajúmọ̀ akọ̀ròyìn orí ẹ̀ka Instagram tó máa ń tọpinpin Tèmilọ́lá Ṣóbọ́lá tó kéde ikú Destiny Boy lójú òpó rẹ̀ ṣe kéde, ó ní akọrin Destiny Boy ti kú, kí Olúwa tẹ́ sí afẹ́fẹ́ ire. Àmọ́ Ṣóbọ́lá náà kò sọ ìdí ikú Destiny Boy. Ó wulẹ̀ kéde ikú náà ni wọ́n ti sìnkú olóògbé akọrin afrofuji náà nílànà ẹ̀sìn Islam. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ èèyàn tó mọ̀ tí wọ́n sì fẹ́ràn rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń dárò rẹ̀. Ìgbìyànjú wa láti bá amúgbálẹ́gbẹ̀ẹ́ olóògbé Destiny Boy sọ̀rọ̀ kò kẹ́sẹ̀ járí nítorí nọ́mbà rẹ̀ kò lọ. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.